wúmà yìí ni wọ́n pè mí pa àfa alùsùnà kan èmi nírọ̀ ni àwọn alùsùnà tèmi mọ̀ èèyàn dáadáa ni wọ́n nírọ̀ o ìtàlù àfa yìí ṣe fáwọn ọgbẹ̀nután o báwọn fẹ́ kí bàbá wa Làbíbù Lágbàjì kí wọ́n bá wọn gbọ́ sọ̀rọ̀ yìí àtàwọn àfa alùsùnà gidi nílẹ̀ Yorùbá wọn láàfa yìí ìlú Ìbàdàn ṣé kò ní àfa ńlá ni àwọn sì rẹ̀dí àti dákọ̀ rẹ̀ gbogbo ayé wa gbọ́n tá àfa yìí ṣe o ẹjọ́ dọ́dọ̀ bàbá wa Làbíbù Lágbàjì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa nínú Islam. Ẹ má bínú pé mo sọ irú àwọn ọ̀rọ̀ yìí jáde because àwọn àáfàá wa tá a rò wípé tá a bá bá ẹkún lọ́dọ̀ wọn á bẹ̀rù jáde, tá a bá bá ẹkún lọ́dọ̀ wọn wọ́n fi èkó fún wa, tá a bá ìbànújẹ́ lọ́dọ̀ wọn wọ́n fi ìbànújẹ́ kún ìbànújẹ́ fún wa tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀ because mo ní ìpèníjà kékeré kan láti bí 3 years ago. Mo rò pé kí n máa manage ara mi, right? Mo rí pé kò ṣe manage. Mo tọ̀ àwọn tó jẹ́ ọmọ ìyá wa lọ nínú Islam. Allah kádàrá pé kí n bá àfáà yẹn pàdé. Wọ́n béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ mi. Mo try láti explain everything láì fi irọ́ kún kankan tí mo sọ fún wọn. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń rí lẹ́yìn ni pé káwọn fẹ́ mi. So wọ́n dà mí, mo máa ń wò pé so bẹ́ẹ̀ tí mo rí pé wọ́n lè ṣe nǹkan yìí. Àmọ́ torí pé mi ò gbà fún wọn, mi ò ṣe. Kò dẹ̀ wá yẹ kó rí bẹ́ẹ̀. Wallahi. Ọlọ́run dá gbogbo wa bákan náà. Ọlọ́run sì lè dá gbogbo wa bákan náà láyé. Táyé òfin lè jáde mọ́. Bẹ́ẹ̀ sì kò yẹ kó rí bẹ́ẹ̀. Kí ni ẹ fi lélẹ̀ fún wa? Ẹlẹ́hà for that matters àtàfà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Mo fi wá sí díẹ̀ Àmọ̀tẹ́kùn pé kán jọ torí t'Ọlọ́run. Mo fẹ́ kó kàn yín bàbá wa Lágbàjì. Ẹ má bínú o. Mo fẹ́ kó kàn yín lára. Torí pé ohun tójú rí ẹnu ò lè sọ. Pé àwọn àáfàá kan wà tó jẹ́ pé aláìní ni wọ́n, wallahi èèyàn dáadáa ni wọ́n. Ṣé rí àwọn àáfàá alùsùnà tí wọ́n jẹ́ ẹni tí ò ní lọ́wọ́, wallahi èèyàn dáadáa ni wọ́n. Wallahi èèyàn dáadáa ni wọ́n. Tí wọ́n jẹ́ tó jẹ́ pé wọ́n jẹ́ ẹni tó hustle. So wallahi èèyàn dáadáa ni wọ́n. Ṣé wá rí àwọn tí wọ́n ní lọ́wọ́? Títóbi fọ́la, ẹ má bínú sà. So ó yẹ kí n fi nǹkan yẹn kún because kì í ṣe pé bẹ́ẹ̀ làwọn èèyàn fún mi. Torí ìgbà tí nǹkan yẹn kọ́kọ́ ṣẹlẹ̀, wallahi àwọn tí ò ní lọ́wọ́ ni wọ́n dìde fún mi. Tí wọ́n sì ń bá mi ṣe ìgbìyànjú gan. So ẹ̀tàn àwọn tó wá ní lọ́wọ́ tán lè ṣe wọ́n fẹ́ fi pa. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Mo fi wá sí díẹ̀ Àmọ̀tẹ́kùn pé kán jọ torí t'Ọlọ́run. Mo fẹ́ kó kàn yín bàbá wa Lágbàjì. Ẹ má bínú o. Mo fẹ́ kó kàn yín lára. Torí pé ohun tójú rí ẹnu ò lè sọ tán. Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ láàárín àáfàá alùsùnà táwọn wò gẹ́gẹ́ bí pé mashallah. Assalamu alaikum.